ẹ̀yin tèmi ó tún ti zẹ̀ ọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó ti zẹ̀ alájà Lizzy ti fún Akeem lésì ọ̀rẹ́ oyè ẹ̀sọ́kọ̀ àwọn single mother ti gbọ́ èsì ọ̀rẹ́ inú fídíò ilẹ̀ ti máa rí ó yẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi comment ẹ̀yin tí ẹ ti subscribe ọ̀fẹ́ ni subscription ẹ jọ̀ọ́ bá mi tẹ subscribe button yín yẹn kò ná yín lówó kò ná yín ní extra data ọwọ́ tí a fi ń subscribe yẹn ní fi gbọmọsẹ̀ ní fi gba lẹ́tà àbànújẹ́ lágbára Ọlọ́run ojú tẹ fi ń wò wá kò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wá kò ní di ẹ ṣé púpọ̀. ọmọ àmọ̀ pé ẹ̀wẹ̀lẹ̀ ẹ̀wẹ̀lẹ̀ ẹ̀wù ẹ̀yin ẹ̀ máa wo nǹkan ẹ wo nǹkan ẹ wò. Brother ò ní two plots ni. Simple thing mo ní kí brother yẹn ṣe. Ẹ send receipt yẹn sí mi. But because he wants to collect cash, you paid me within 3 years and you want me to come and give you the cash. Tèmi ní pé ọdún mẹ́ta ló ti dáwó fún mi, ọdún mẹ́ta ni mo máa fi sọ padà. Mo máa ń sọ fún everybody. Tó bá ra ilẹ̀ lọ́wọ́ mi California Paradise City. I'm not a bank. Gbogbo ọ̀rọ̀ tí mò ń explain, gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ, gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ, báwo lẹ ṣe fẹ́ kó yí ẹni tó rí báyìí? Ẹ má rẹ́rìn, ẹ má rẹ́rìn, ẹ bá rẹ́rìn ó máa dùn mí. Ẹ bá rẹ́rìn ó máa dùn mí o. Ẹ má rẹ́rìn o. Give me charger. Ẹ má rẹ́rìn. Ọ̀rọ̀ tí mò ń sọ, báàlẹ̀ fẹ́ kó yé ilé. Báàlẹ̀ fẹ́ kó yé ilé. Ọ̀rọ̀ tí mò ń sọ, báàlẹ̀ fẹ́ kó yé ilé. Ẹ wò dáadáa báwo lè fẹ́ yé. Láàrin mi àti ẹ̀sùn tán. Explanation mi ṣó máa yé. Take this one. Ẹ má parọ́. Ṣé explanation mi máa yé. Ẹ má rẹ́rìn. Ẹni tẹ́ máa ń rìn yẹn kò dáa. Ẹni tẹ́ máa ń rìn yẹn kò dáa. Explanation mi yẹn. Explanation mi yẹn. Báwo lè rẹ yé ilé? Ṣó máa yé? Iṣẹ́ kí leléyìí ń ṣe? Iṣẹ́ kí ló ń ṣe? Níbo ló ń gbé? Mọ́tò wo ló ń lò? Iṣẹ́ wo leléyìí ń ṣe? Ẹ má rẹ́rìn. Gbogbo ẹ̀yin tẹ́ bá rẹ́rìn máa lóyún. Ẹ wo gojú ẹ̀. Ẹ wo ẹnu ẹ̀. Ẹ wo bùbá ẹ̀. Ẹ wo bùbá tó wọ̀. Géńdé Ọlọ́run. Ẹ wo nǹkan tó wọ̀. Skirt and blouse. Ṣé ọ̀rọ̀ mi lè yé eléyìí? Ẹ̀yin náà ẹ máa gbọ́. Á bá ṣe ṣòfò yín. Kí àwọn eléyìí wá máa gbérú mọ̀. Ẹ wò. Question tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Ọdún mélòó ní California? Ọdún mélòó ní California gbé lọ́dún ìbáyìí? How many years ní California? How many years ní California báyìí? Ọ̀rọ̀ ẹ̀rín kọ́ rè. How many years ní California? How many years ní California pé báyìí? Ta ló máa gbà? Èwo ni ló máa gbà? Ta ló lè guess? Mi ní white. Becky Gold. Ṣé nílẹ̀ ń bẹ̀ ni? June ọdún oṣù tá wà yìí ní California pé 2 years. Oṣù tá wà yìí
oṣù tá a wà yìí ló ṣe pé kí ni. láti kó fà ẹ pé 07055558861 tàbí 07046000162 vintage bam. June tá a wà yìí ní California pé méjì ló pé 2 years. So possible kéèyàn fi 3 years sanwó California. Befuro fídíò tí ẹ mo fẹ́ gbé wá ó ní I go explain tire, I go explain make money. Oṣù tá a wà yìí ó pé ọdún méjì gẹ́rẹ́gẹ́. Bọ́sẹ̀ Ọládàm said 6 years. Ní kíni June yìí June tá a wà yìí ó pé ọdún méjì gẹ́rẹ́gẹ́. Oṣù yìí ní California pé ọdún méjì kò tí ì lé 3 months. Becky Gold kò lé 3 months. June 2024 la bẹ̀rẹ̀ California. So possible kéèyàn sanwó 3 years fún ilẹ̀ tó pé ọdún méjì. Tí n bá ń sọ̀rọ̀ ẹ máa ń rẹ́rìn, ẹ̀rín yín dẹ̀ máa ń dùn mí, ẹ̀rín yín máa ń dùn mí, ẹ mọ̀, ẹ má rẹ́rìn, ọ̀rọ̀ ẹ̀rín kọ́ ló wà nílẹ̀ yìí, ẹ má rẹ́rìn. Ẹ̀yin tẹ́ wà lórí Instagram, welcome on board. Ẹ jọ̀ọ́ California ọdún mélòó ló pé báyìí? Ọdún mélòó ni California pé báyìí? California pé ọdún méjì ní month tá a wà. So possible kéèyàn fi ọdún mẹ́ta sanwó ilẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ pọ̀ ọdún méjì ní month tá a wà. So within 2 years gẹ́rẹ́gẹ́. No, it was June. We started June. So possible kéèyàn polówó ilẹ̀ within 2 years. Kó dẹ̀ allocate, kó dẹ̀ talẹ̀ yẹn tán within 2 years. Ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́ wò lélẹ̀, ẹ̀yin tí Instagram ẹ ṣàwò dàn bẹ́ẹ̀ má bínú. Ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́ wò rè, ẹ wò ẹ̀yin ará Instagram, ẹ jọ̀ọ́ ẹ wo ẹni yìí, ẹ wò níbo ló ń gbé, nǹkan oríire wo ló ṣe rí, mọ́tò tó ń gùn dà. I don't lock you. Ẹ hold on ẹ̀yin èèyàn mẹ́jọ. Ẹ jẹ́ má bínú. I better go put am for back. Ma give you this thing. Take. Sorry. Níbo ló ń gbé? Ẹ wo nǹkan tó wọ̀. Ẹ wo nǹkan tó wọ̀. Ẹ wo. Ẹ̀yin tí Instagram. Ẹ wo, ẹ̀yin náà ẹ wo. Ẹ wo. Ẹ ká wá gbọ́ fídíò Akeem Befuro. I go explain make money. Èmi ọmọ gbọ́n. Yes. Akeem Befuro. Ẹ wà túbọ̀ tán ọmọ kan ṣoṣo. California Paradise ni mo wà yìí. California Paradise ṣebí gbogbo bí àwa la nílẹ̀ yìí, gbogbo bí báyìí, àwa la nílẹ̀ yìí. California Paradise ní bí báyìí. Tẹ́ bá fẹ́ ra lẹ̀, ẹ fẹ́ ra lẹ̀ lọ́wọ́ mi, ó ní C of O, ó ní government warrant inú. California Paradise òun lélẹ́ṣẹ́ sí i. Látọ̀dọ̀ yèyé mẹ́sàn-án, èmi ni mo ní gbogbo ilẹ̀ yìí báyìí sẹ́rí. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń wò mí lálẹ́. Ọlọ́run á fún yín lólú ọmọ. Ọlọ́run á fún mi lólú ọmọ. Ọlọ́run á fún èmi lólú ọmọ. Ọmọ tí ọwọ́ ẹ̀ máa tètè jí. Ọmọ tó máa fi ẹ̀mí gígùn lò gbà. Ọmọ tó máa fi ọlá lò gbà. Ọmọ tó máa jẹ́ èèyàn láyé. Àpésí ọmọ lọ́lọ́run máa fi dá èmi lọ́lá. Èmi ni mo sọ mi sọ tẹlòmí o. Olú ọmọ tí Ọlọ́run fún ìyá Lizzy Anjorin, irú olú ọmọ bẹ́ẹ̀ kọ́ ló ń fún èmi. Ẹ wò
ọmọ kan ṣoṣo lọ́wọ́ ìyá àti bàbá ẹ wò gbẹ̀yìn ẹ̀. Gbogbo bí bàbá yìí èmi mo ní ṣe nakwana sáwọn òkè ẹ ti wọ́kọ̀ bẹ̀yẹ ẹ wò ṣe ti rí báyìí. ẹ wò ó jáde síta ó make allegation a gbé evidence síta a kó ọwọ́ mẹ́rìndínlógún tó ní m níwájú a kó sílẹ̀ pé kó mú proof wá kò rí proof mú wá. ẹ wò obìnrin kan tán ti gégùn fún ìfun ẹ̀ ń ló bírú elé ẹ wá wo fídíò kan tó ṣe. èmi máa fi yín pa èmi Àkànkẹ́ ẹ má wàá dá wèrè kan rèé. èyí broda ò ní two plot yẹn ó lọ lọ́wọ́ báyìí o ẹ wá ra ti yín. simple tí mo ní kí broda yẹn ṣe ẹ sẹ́yìn sí. ṣé California ló ti ra 2 plot? ṣé California ló ti ra 2 plot? mo rò pé gbà tó jáde mo sọ pé California ò níwèé. ṣé bo ní California ò níwèé? California tó pọ́dún méjì gẹ́rẹ́gẹ́ within that 2 years tí mo polówó mo ti allocate for everybody mo ti ta tán. nígbà tá à ń sọ̀rọ̀ Abibu ṣé bóun ló ti ta mọ́ Gbòho yẹn. nígbà tí Zazu tó lọ fún Jẹ̀ṣà tó lọ fún Lumini tẹ́ ẹ bá dúró kò ní wá fún Gbòho. irú àwọn eléyìí ọmọ àmọ̀ pé ti ṣorí burúkú nú ayé. Imagine kan gbé ẹ wá dúró owó tá gbé sílẹ̀ èmi gbọ́ 10 sílẹ̀ yàn kan gbọ́ 5 sílẹ̀ yàn kan gbọ́wọ́ kan sí ó jọ̀wọ́ 16 tó ní ẹmu níwájú. Be careful. Be careful. Ẹ wò. But because he wants to collect cash, you paid me within 3 years, and you want me to go and give you the cash. Èmi ni wípé ọdún mẹ́ta ló fi dáwọ́ fún mi, ọdún mẹ́ta ni mo máa fi sọ padà. Lizzy, you go explain tire no evidence. Ìbànújẹ́ Akeem olórí burúkú ọmọ àmọ̀ pé I go use your glory make billions. I go use your glory tire. Kí n tó jáde fún ẹ màá ti béèrè lọ́wọ́ àwọn tó nílé ayé. I go use your glory make money tire. Ìwọ ni kó provide evidence claim ẹ fáwọn olórí burúkú tó ń pàtẹ́wọ́ lórí péjì. You make a claim, you can't come out say you go explain tire. So gbogbo àwọn tó wá fi ń tọrọ bára yẹn kò exist. Gbogbo àwọn tó wá fi ń tọrọ bára lórí platform yẹn á jẹ́ pé ó ń parọ́ fọ́mọ Nàìjíríà ni. Á jẹ́ pé àìsàn ò ṣe wọ́n. Á jẹ́ pé nǹkan kan ò ṣe wọ́n. Ayé ẹ̀ dẹ̀ ti bàjẹ́. Ayé àmọ̀ pé ìyá ẹ̀ ti bàjẹ́. Èmi I go explain, use you, make good money. You don't understand? Olórí burúkú ara ẹ Akeem ọmọ àmọ̀ pé Akeem Befuro I go use you, make money. Èmi ó mọ̀ wípé ìran olówó kan ò ní folówó owó ẹgbẹ́ ìṣe ògùn owó. Ìran tálíkà lólówó máa fi ṣògùn owó. Kọ́kọ́ dìyẹn mú. Kò sí ìran olówó tó máa fi olówó ẹgbẹ́ ṣògùn owó. Ìran tálíkà lólówó máa fi ṣògùn owó. Látàláyé báyé. Òun làwọn òbí wa ṣe máa ń sọ fún wa pé ẹni tó ju nínú, ẹni tó ju ní lọ ó lè ju nínú.
torí pé ìran olówó kan kò kí lu ọmọ olówó ṣògo owó. Ọmọ ọ̀gbẹ̀rì bí títí ẹ wọ́n máa ń lò fi ṣe sacrifice. I go use you do sacrifice tajà. I go you ìlọ́kọ́ wà ní pé tí bá wà níbi aṣọ ni máa lò lọ́kọ́, tí bá ti wà lórí ìrìn ọ tí mo wà níbi tí kò sí aṣọ ìwọ ni máa lò. Ó ní bí mo ṣe zone ṣe gbogbo yín, owó ti wọlé. Èmi máa explain taya ìwọ tálíkà, àmọ́ pé ìyá ẹ ó wà lẹ́nu àwọn bandit ní Kòròdú. Olórí burúkú ìyá ẹ tó ti ṣòfò nú ayé, àmọ́ pé tó ti ṣòfò, àmọ́ pé olè ọ̀lẹ tó ti ṣorí burúkú nú ayé. Olórí burúkú àmọ́ pé tí òrówó ṣoògùn, olórí burúkú tí òrówó gbẹ́bọ. Ìwọ tó jẹ́ pé tó bá lọ bá òbòkìrì búyàn o lè rí $100 $100 owó lè san. Ìwọ tó ṣẹ̀wọ̀n ìwọ ex-convict Germany. I go use you tire. Ṣẹ́rí ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ jẹ́ n tún gbé yín débẹ̀ lálẹ́ yìí. Jẹ́ n tún gbé débẹ̀ lálẹ́ yìí. Wọ́n jẹ́ n play video yẹn tán kí n tó gbé yín débẹ̀. Olùsí ó máa explain táyà no evidence lọ dá owó olówó padà fún wọn, owó ilé onílẹ̀ tó gbà lọ dá padà fún wọn. Ìwọ mú proof jáde pé mo gbowó lẹ̀. Ìwọ lọ mú proof jáde pé mo gbowó lẹ̀. So gbogbo àwọn tó máa ń gbé wá tọrọ bára yẹn àìsàn ṣe wọ́n. Ìwọ fún wa ní proof. Ìwọ fún wa ní proof. Ibi tí mo ti gbowó olówó fún wa ní proof. Ìwọ wá ṣáà fún wa proof pé owó olówó tó gbà rèé. Ó mọ ìta sọ fún ẹ lánàá pé kó mú jáde. Ìwọ fún wa ní proof. Owó olówó tó gbà, owó olówó tí mo gbà. Àwọn tó bá gbéṣẹ́ fún ẹ tí wọ́n bá fi àkáǹtì mi gba owó fraud, tó bá ṣú ọ̀ fún ẹ gbé proof síta pé mo gbowó olówó. Ẹni tó wá gbéṣẹ́ fún ẹ tó bá dá lójú pé owó fraud kọ́ ló fi sanwó fún mi, gbé proof síta. Tó bá gbé proof síta tí mi ò bá gbé proof fún ẹ lọ́nà pa. Eléyìí tó jẹ́ pé ó lọ bá òbòkìrì búyàn ó ń gbọ́ $100. Ṣé eléyìí lè fẹ́ lísì sí? Ìwọ lọ́lọ́pàá, ìwọ ni lọ́yà. Tí n bá gbowó lẹ̀ lọ́wọ́ èèyàn tó bá ṣú ọ̀fẹ́ nìyẹn pé mo gbowó lẹ̀ lọ́wọ́ ẹ̀, kó sẹ́ndì lọ́yà, kó sẹ́ndì ọlọ́pàá. Téèyàn bá jẹ́ lówó tó bá sẹ́ndì ọlọ́pàá, lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́lọ́pàá máa bẹ gbowó ẹ̀. Tó bá in fact tó bá jẹ̀yàn lówó, tó bá kọ petition tí lọ́yà ẹ tó bá kọ lẹ́tà sẹ́ni yẹn, ẹsẹ̀kẹsẹ̀ ni. Anybody tó bá bẹ pé mo gbowó lọ́wọ́ òun á jẹ́ pé wo fraud lẹ́ni yẹn sọ sákàǹtì mi. Tẹ́ni yẹn dẹ̀ mọ̀ pé ọlọ́pàá máa trace owó yẹn wá. Mi mọ̀ ẹ gbọ́ mi nǹkan tí mi sọ. Anybody bá jẹ́ lówó, ọ̀nà méjì ló lè fi gba owó ẹ. You go to court or you go to station. Collecting money from people is a criminal case. Ṣé o ń gbọ́ mi? Collecting money from people, it is a criminal case. But anybody bá fún ẹ lówó tó bá lọ sọ́dọ̀ àwọn Befuro, á jẹ́ pé owó criminal. Ẹni yẹn fún àkáǹtì ẹ wọ́wọ́ ni, and that is the reason o gbọ́dọ̀ mọ nǹkan tó ń ṣe.
You don't understand? Baba ńlá kú bàbá ìyálà ìyá ẹ̀. Mo ti ta California tán. Vintage. Oh. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń dáwọ́ vintage. Ó ti dára fún yín. Bí mo ṣe wà yìí, mi ò ní kọ́bọ̀ tí màá sọ fún anybody without legal action. £1 mi ní tí màá sọ fún anybody without legal action. Tó bá sure mo gbéṣẹ́ fún ẹ, ìwọ post ẹ now. Post ibi tí mo ti gbowó. Post ẹ. Kọ́bọ̀ mi ní. Kọ́bọ̀ £1 mi ní. Kọ́bọ̀ ni mo sọ mi ní. Èyí tẹ́ ṣe fún mi, mo ti gbọ́. Tí anybody bá sanwó s'account ẹ, anybody, Nigeria of today ni mo sọ fún ẹ o. EFCC monitor page everybody. On monitor account everybody. Kò sí gẹ́gẹ́ bí ẹni tó ń talẹ̀. Tó bá register lẹ̀, ó ní form kan tó máa gbà látọ̀dọ̀ EFCC. Wo tó bá dá ní owó kan padà lálàkọ́kọ́ ní nǹkan tó wà ìwà san tax lórí ẹ̀. Owó tó jẹ lórí ẹ̀, wàá san tax lórí ẹ̀. Ṣọwárí àwọn Ìyábọ̀ Òjó, wọ́n gbọ́n débi pé wọ́n lọ competition. Wọ́n ní fraud l'account yẹn, wọ́n wá gbé yẹn. Yára ẹ̀ ní brain. Anybody, but owing someone is a criminal case. Collecting money under false pretense, it is a criminal case. It is a criminal case. So, me my advice anybody about Jellowo, go to station. Or ask your lawyer to write letter to the person. Are you afraid to employ a lawyer to write skinny? And you let me explain that. Kọ́bọ̀ ẹ̀ ní rígbà ẹ tún máa ṣẹ̀sìn fún wa evidence bí mo ti gbó lọ́wọ́ èèyàn mú evidence wá ó máa parun tìran ni Akeem máa mọ̀ pé ó máa parun tìran ni. These people are criminals. These people are thieves. Èmi ni mo educate yín lálẹ́ yìí. If anybody pay any money to your account, tó bá ju £1 million lọ, tó bá máa gba owó yẹn padà, make sure it goes through legal action. Kí lọ́ọ̀yà ẹni yẹn kó kọ lẹ́tà. Kí wọ́n náà kọ lẹ́tà, kí written agreement wà. Olórí burúkú làwọn Ìyábọ̀ Òjó. Gbogbo ọ̀nà ni wọ́n wà. Gbogbo ọ̀nà wọ́n fi ba yéèyàn jẹ́. I am educating you. Tó bá sure fún Akeem tó máa parun tọmọtọmọ ẹ̀, tó máa parun lójú ìyá ẹ̀. Why is he not posting evidence? Why you not posting evidence? Káwa náà $100 wa. Ó ní jẹ́yàn. Ó lè. Iyo lórí burúkú jàtijàti. Ìwọ wo mama fẹ́ ṣògùn owó lọ ni. Sorry, number 1 àwọn èèyàn mọ̀ pé mo ní sí ọ̀fọ̀. Ibi tẹ́ ti ń ṣorí burúkú kiri. Lẹ ti jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo ní sí ọ̀fọ̀. Lájọ́ táwọn èèyàn ti mọ̀ pé mo ní sí ọ̀fọ̀. Lájọ́ tí mo ti ń gbé yellow paper ẹ̀ síta. Táwọn èèyàn ti ń ra ilẹ̀ massively. Sorry paper yellow tí mo gbé jáde yẹn. Ogun owó burúkú ni. Ìwọ rí paper yellow yẹn rí. Oríire ìjọ tó ti dáyé. Àwọn tẹ́ ń polówó fún ní kàn gbé paper yellow yẹn síta. Ẹni kí Ìyábọ̀ Òjó gbé paper yellow yẹn síta. Ṣé ẹ̀yin náà ẹwẹ́ ní 10 listen sí ẹ máa bọ̀. Ẹ wá wẹ ní 10 listen sí. Ẹ máa bọ̀ ẹ wá wẹ ní 10 listen sí. Ẹ wá wẹ ní 10 listen sí. You go explain. As I dey explain, I go dey make money. Èmi àgbà tí mo ti gbé ìwé yẹn síta, customer lọ bí ilẹ̀ bí ẹni. Ó lọ bí Ọlọ́run.
ilé tí mo gbé síta yẹn jẹ́jẹ́ mi ni mo kúkú jókòó. ẹ̀wẹ̀ ní tẹ̀ ń lé sísì ẹ̀yin náà ẹ̀wẹ̀ ní tẹ̀ ń lé sísì. ẹ máa bọ̀ ẹ wá wò ìyá Tóbi ẹ kàn má rẹ́rìn ẹ má rẹ́rìn ẹ bá rẹ́rìn ó máa dùn mí ẹ̀rín ni kẹ́ má rìn tẹ́ ẹ bá ti rẹ́rìn mò ń bọ̀ ẹ wò ìyá ẹ wò ìyá Tóbi ẹ wò ẹwẹ tẹ́ ẹ lísìsì ẹ wọ ọwọ́ ìyá ẹ ọwọ́ ẹ lè ka 5 naira rí ẹwẹ tẹ́ ẹ lísìsì ó yẹ kó lọ pa yín ni ẹ̀yin tẹ́ máa ń lísìsì àwọn olórí burúkú ẹ wò gèlè ẹ wò gèlè ẹni tí ìyá òṣìṣẹ́ owó rí ẹni tí kò dáa fún ìyá ẹ ẹni tí ìyá ẹ ti ṣorí burúkú nú ayé ẹ wò ẹ̀yin náà ẹ wò ẹ tẹ́ ẹ lísìsì rè òun gangan ẹ wò gbé sí ayé ẹ ẹwẹ ń tẹ́ ẹ lísìsì ẹwẹ tó ní kí n máa bọ̀ lórí pílátífọ́ọ̀mù